tó sọ nípa ṣe wà nílùú Ògbómọ̀ṣọ́ ní ọ̀dọ̀ bàbá wa lálẹ́ nígbà làbùtú bá àwọn èèyàn wa ìjàkùn mi ò ní dárúkọ wọn ẹlẹ́kọ̀ọ́ ẹjọ́ ṣe dárúkọ fún gbogbo àwọn tó ń lò wọ́n. Orúkọ mi ni Comrade Babátúndé Akódú. Now a fà ṣe ìwúyè Bọ́bátẹ́ Ọ̀túnba Bọ́bátẹ́ nílùú Ògùn. Èèyàn wa ní àdẹ gbọ́dọ̀ gbọ́ ká má yọjú síbẹ̀ tí ìdí nìyẹn tí gbogbo wa fi túyáyá ká fi túyáyá láti wá fi ìdókòó láti wá fi kọ́lé so àdèmọ̀pọ̀ ọba tó wà bẹ́ẹ̀ náà ọba wa ni èèyàn wa ni so aláti fi ìdókòó àtayẹyẹ láti fi kán wa lé kọ́lọ́ má jẹ́ kórè oore yìí ó má kẹ́yẹ̀ lé ìgbà wa àgbà alamadi kan ní bára wa ṣe so ìdí nìyẹn ẹ̀fìn wa níbí báyìí so ọlọ́run àtúbọ̀ bá wa ṣe lè ṣàtẹ̀mọ́ ọ̀tún àtòkù ilé gbogbo báyìí kò ní kọ́ ní ilé kan sí wa so ìdí nìyẹn ẹ̀fìn wa níbí báyìí o. ẹ ṣe bàbá wa ẹ dárúkọ yín àwọn tó ń wẹ̀ ní. Bàbá wa ẹ̀yin wa nílé ẹ̀rí ká ṣe wà ní orúkọ mi ò tí ì yí padà náà ìwé lọmọdé ṣe ọmọ arígbọn lọmọ nígbà ọmọ ojúbọdé ẹbí ọmọ aláàfin ẹ jẹ́ ká máa wọlé àlejò.